salli ala sayyidina Muhammadu. Allahumma salli ala sayyidina Muhammadu. Ya Rabbi wa bariki ala nígbà tó ń jẹ máa gbé Mẹ́dínà wọ́n máa fà sálátù ránṣẹ́. Mùmínì ẹ sábà fà sálátù ránṣẹ́ ni àníyàn máa fà sálátù ránṣẹ́. Mo níyẹn máa fà sálátù ránṣẹ́ ọkùnrin ẹ sábà fà sálátù ránṣẹ́. Báwo tilẹ̀ tí ẹ máa gbé Mẹ́dínà ẹ sábà fà sálátù ránṣẹ́. Wọ́n máa fà sálátù ránṣẹ́ o. Wọ́n máa fà sálátù ránṣẹ́. Sádúwálé. Wọ́n máa fà sálátù ránṣẹ́. Sánàbí. Wọ́n máa fà sálátù ránṣẹ́. Nígbà táwọn jẹ́ máa gbé Mẹ́dínà wọ́n máa fà sálátù ránṣẹ́. Mùmínì ẹ sábà fà sálátù ránṣẹ́ ni àníyàn máa fà sálátù ránṣẹ́. Mo níyẹn máa fà sálátù ránṣẹ́ obìnrin ẹ sábà fà sálátù ránṣẹ́. Nígbà tán òjì ẹ máa gbé Mẹ́dínà ẹ sábà fà sálátù ránṣẹ́. Ọdọọdún là rórógbó. Wọ́n máa fà sálátù ránṣẹ́. Wọ́n máa fà sálátù. Ọdọọdún là rọ́mọ obì lórí àtẹ. Wọ́n máa fà sálátù ránṣẹ́. Nígbà tó ń jẹ máa gbé. Ọdún iléyá yìí náà tún wọlé bá wa láyọ̀ àtàláfíà. Wọ́n máa fà sálátù ránṣẹ́. Ló jẹ́ mọ́ wípé. Èmi yóò máa fà sálátù ránṣẹ́. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Sámọ̀ fà sálátù ránṣẹ́. Àbí nígbà tán òjì a máa gbé Mẹ́dínà. Sámọ̀ fà sálátù ránṣẹ́. Kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Fà sálátù ránṣẹ́. Kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Allahu Rabbi. Tó tún mú wa rọ́dún tèní. Ó mú wa rọ́dún ọdún yìí. Nígbà tó ń jẹ máa gbé. Ọdún iléyá náà ló wọlé dé wẹ́rẹ́. Wọ́n máa fà sálátù ránṣẹ́. Àsálátù ní. Mo kí yín lọ́kùnrin lóbìnrin. Ayé mi o. Wọ́n mọ̀ ní máa. Mo kí yín lágbà lọ́mọdé. Mo kí yín tẹ̀ṣọ́. Àsálátù. Mo kí yín tológun. Títí ayé mi ìhà rẹ̀ mú. Wọ́n mọ̀ ní máa. Gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi tẹ́ sì ti ń wò mí. Màdá jùwẹ́ jẹ́ kájọ jùmọ̀ sí. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa mi. Àsálátù ló màmá múre. Ẹ kú ọdún iléyá. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa mi. Àsálátù. Ọdún náà ó yàgò fún wa pẹ̀lú àṣẹ Ìdùmarè. Ìjìnà sígbó. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa mi. Ẹ̀mí wa ó ṣàmọ́dún. Ìdá fún bí ẹ bá. Ẹ̀mí wa ó ṣọ̀pọ̀ ọdún láyé. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa mi. Obìnrin múmìnì àti múmìnà òdodo gbogbo yín ni mo kí. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé. Ọmọ olójú Olódùmarè yín rèé tó ń fọ̀rọ̀ ìṣítí kégbe sétí aráyé. Tájùlù rere. Ọmọ olójú Olódùmarè yín rèé tó ń fọ̀rọ̀ ìṣítí sí gbogbo ọmọ aráyé létí. Tẹ̀lé kí má bàa jìyà òhe. Wọ́n mọ̀ ní máa tẹ̀lé kí má bàa. Princess Fat ẹ káàbọ̀ sórí ètò. Ọlágúnjú Olúwaṣeun Fúnmi káàbọ̀ sórí ètò. Tẹ̀lé kí má bàa nù. Princess Fúnmi Àlàbí. Yàfa. Arówólò Dayọ̀ ẹ káàbọ̀. Sùúrì náà bí mo sọ bí náà. Dáramọ́lá Gbèmí Olúṣèyí ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ̀mí wa ó ṣọ̀pọ̀ ọdún láyé. Ọlọ́run mi ẹlẹ́dàá mi jọ̀wọ́. Gbogbo ayé ni wọ́n máa ti mọ̀ mí o.
ṣèbí lẹ́yìn oṣù díẹ̀ sẹ́yìn sọ tí mo mọ̀ gbogbo ayé dájú. náà la wà nínú àwẹ̀ Ramadan. sọ pálára kò mọ̀ sẹ́yẹ. ẹ̀mí wa tó parí Ramadan náà láyọ̀ àtàlàfíà. kó jẹ́ mi ọlọ́run kò yẹ kó jẹ́ mi rè. òun náà ló tún mú arọ́dún iléyá àtọ́dún yìí. àlàyé mi kò yẹ kó jẹ́ mi. gbogbo yín náà ni mo kí pé Barika de Salah. kò yẹ kó jẹ́ mi ni wọ́n máa rìn dọ̀tí. òun náà ni mo fi ń fi orin mùsùlùmí òdodo náà tí mo fi ń wo orí ètò tòní. Ramadan tún dé mo tún gba àwẹ̀ kó péré. Alhaji Dr. Kabir Bukola Alayandele ń gbọ́ yẹn tí gbogbo ayé mọ̀ sí èrè àsàlátù. ó ń ṣe wọn lágbára mi dé kò fẹ́rẹ̀ mẹ́ta o kí n kọ́ ní kí n dàlájì ohun mi yẹ́yẹ́ ṣùgbọ́n àkówó jẹ́ kò yẹ kó jẹ́ mi ọlọ́run kò yẹ kó jẹ́ mi kò yẹ kó. gbogbo ẹ̀yin alájì àtàlájà ni mo kí. kọ̀rẹ́ tó bá lọ pẹ́ kó tó sóre àárẹ̀. gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá ni mo kí. ìyá tàbá yẹn ìlà ìyá láwùrà. gbogbo àáfà ńláńlá gbogbo yín mo júbà o. ọlọ́run mi ẹlẹ́dàá mi jọ̀wọ́ gbogbo ayé ni wọ́n máa ti mọ̀ mí. gbogbo ẹ̀yin sífì máa ń pátápátá ayé ni mo kí. ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín ni mo kí. Olúwadáre Kristi ẹ ṣé ẹ káàbọ̀. mo ti tó ní sinmi o èmi mà ti tó ní sinmi o mo ti tó ní sinmi. ṣé ẹ mọ̀ wípé ẹni ọdún bá bá láyé dandan ni kó ṣọpẹ́. ní sinmi o ara ti tó dẹ̀ mí o ogún. ẹni ọdún bá bá láàyè dandan ni kó dúpẹ́ lọ́wọ́ Allahu Rabbi. àmì yàrá mo ti. ọ̀pọ̀ ló ṣọdún èṣí tí ò ṣe ti ọdún yìí. èmi mà ti tó ní sinmi o. ọ̀pọ̀ lájọ ṣọdún èṣí náà tí wọ́n láǹfààní láti náà kígbe alihamudulilayi lẹ́nìí. èmi mà ti tó ní sinmi o. a kò fi yọ̀wọ́ ni bí kò ṣe pé ogun ayé mi ẹ̀wá dìgbà. a fi ń gbórúkọ Allahu Rabbi náà ga ni. ló jẹ́ ń sọ wípé alihamudulilayi rabbil alamin lẹ́ẹ̀kan. mo mà ti tó ní sinmi o. mo ti tó ní sinmi o. èmi mà ti tó ní sinmi o. lọ́lá Allahu Rabbi gbogbo ohun tá a tọrọ fún. ayé mi ẹ̀wá dìgbà. lọ́lá Allahu Rabbi gbogbo ohun tá a béèrè fún. mi yàrá bí mo ti tó lọ́lá Allahu Rabbi gbogbo ohun tó wà lọ́kàn oníkálukú láti ṣe. ní sinmi o. mo ti lọ́lá Allahu Rabbi ìmọ̀ rere tẹ́ ẹ ní lọ́kàn láti ṣe. tó ní sinmi o. òun náà lọ́ba mi èdò Allahu Rabbi ò ṣe fún oníkálukú wa lọ́lá la hawla wala quwwata illa billahi al-azim. ìdààmú papọ̀ lápọ̀jù ọlọ́run ó lè mẹ́nìyàn kó sùn àwọn. lọ́lá kúfáyàkùn. ṣiṣẹ́ bí èmi kò lára o. lọ́lá ànábì wa lọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam. ẹ̀gbọ́n mi kọ́lé ra mọ́tò lójú mi o ọjọ́ orí gbogbo ẹ̀ náà ni yóò di ṣíṣe. lọ́nà sódìgbà gbogbo ibi tá a bá fèrò sí lórí o gbogbo rere tá a ní lọ́kàn láti ṣe láyé mi. Ọlọ́run ọba mi ò fún wa ṣe. Adédèjì Nurudeen Abiodun ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀. àmì Barika de Salah. fún mọ̀ká Eid Mubarak. yàrá sákúlà ń tàṣà. Eid Karim gbogbo rẹ̀ náà lọ́lọ́run ọba mi yé. nírọ̀ o òdòjọ́ àmọ́ ti tó ní sinmi o èmi mà ti tó ní sinmi o. kí la fẹ́ bára wa sọ lónìí. ti tó ní sinmi o. kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí. ara ti tó dẹ̀ mí o. kí ni mo fẹ́ kẹ́yìn èèyàn wa ká fi sọ̀rọ̀ ìṣítí lónìí. ní sinmi o. kì í ṣe pé a fẹ́ sọ̀rọ̀ ìṣítí náà. wàhálà ọtí you answer my prayer. àmọ́ àwọn ọ̀rọ̀ tó lè ṣe wá láǹfààní. ọtí you answer my prayer. ká mọ àwọn nǹkan tí a mọ̀. ọtí you answer my prayer. bá a ṣe ṣètò tèmi náà nìyẹn. ọtí you answer my prayer. èyí kò ní ká lọ́rùn sí. ijó ìlú ayọ̀ àtorin òun náà la fi ṣètò tèmi. ní ká lọ́rùn sílẹ̀ àti. ariwo ayọ̀ kò ní tán lẹ́ǹkùlé wa. èyí kò ní ká lọ́rùn sílẹ̀ títí ayé mi ó jẹrẹ. ọ̀rọ̀ ijó pẹ̀láyọ̀ kò ní tán lọ́rọ̀ gbogbo wa. ní ká lọ́rùn. ẹ bá mi ṣe àmì gbogbo mùsùlùmí òdodo. tó kí ni mo la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. kí ni mo fẹ́ kẹ́yìn yẹn wa ká fi ṣàríkọ́gbọ́n. ẹ̀yin náà mọ̀ tó gbáǹkọ́ gbìlẹ̀ tó. ń bo láti bẹ̀rẹ̀. tó ẹja ṣe báyìí náà. ọlọ́run rí mi ó sì rọ́kàn mi ọ̀rá níyàn mi sáwọn tó kù mi àníyàn mi torí ló sì fi ń kẹ́ mi
ó fi mí dára ire làbá mo dúpẹ́. ọlọ́run rí mi ó sì rọ́kàn mi ó rà níyàn mi sáwọn tó kù mi àníyàn mi. Princess Fúnmi Àlàbí àmì pọ̀. Princess Fọlákẹ́mi wọ́n ní happy Salah, we will witness more in good health inshallah. Amina Yalla. àníyàn mi sáwọn tó kù mi àníyàn. Wasteful Laura Eid Mubarak ẹ káàbọ̀ sórí ètò. ire làbá mo dúpẹ́. ọlọ́run rí mi. Ọlọ́run rínú mi bẹ́ẹ̀ lọ́lọ́run rọ́kàn tèmi náà. àníyàn mi sáwọn tó kù mi ó mọ àníyàn tèmi náà sáwọn tó kù. àníyàn mi ó fi mí dára ire làbá mo. kọ́lọ́wọ́n ọba kó fi wá dára rẹ̀ kó fẹ̀yìn tẹ̀ ń wò mí náà kó fi dára rẹ̀. kéwu ṣùgbọ́n ìjà afa kò hàn lára wọn rárá àníyàn wọn sọmọ làkejì kò dára rárá àwa nìyẹn lọ́hùn nìyẹn lọ́hùn rọ́kàn kó wá o. ọlọ́run rí mi. bẹ́ẹ̀ ni ọlọ́run rọ́kàn gbogbo wa. ọ̀rọ̀ àníyàn mi sáwọn tó kù ní o àníyàn mi torí ló sì fi kẹ́ni. tó kí ni pàtàkì ọdún iléyá nǹkan tí mo fẹ́ ká gbé yẹ̀wò lórí ètò yìí náà lónìí nù. ẹ̀mí ò máa tán bẹ́ẹ̀ la. kí ni ìdí tá a fi ń ṣọdún iléyá? àbí kílẹ̀ tó. kí ni pàtàkì ọdún iléyá? nǹkan rere làbá. ọ̀pọ̀lọpọ̀ ló wà èmi bá gbé wọn re. tó jẹ́ wípé wọn kò mọ pàtàkì ọdún iléyá. àníyàn wọn sọmọ làkejì. pàápàá àwọn ọmọ tá à ń bí lóde òní wọn kò mọ pàtàkì ọdún iléyá. kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe lásìkò ọdún iléyá? kí ni àwọn nǹkan tí kò yẹ ká ṣe? kí ló fà á tá a fi ń ṣọdún iléyá? ọlọ́run rí mi ó sì rọ́. ẹlòmíràn rò wípé ká pàgbò lásán náà lọ́dún iléyá. sáwọn tó kù. ẹlòmíràn rò wípé ká jẹun náà lọ́dún iléyá. àníyàn gẹ̀ mi. ẹlòmíràn sì rò pé ká dànkáyà náà lọ́dún iléyá. gẹ̀ mi. wọ́n fi mí jẹ. àmọ́ ọdún iléyá náà jù bẹ́ẹ̀ lọ. mo dání yìí káyé nínú olórin. èmi náà dání ìkáyé nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ó ṣe ọlọ́run ọba wa alihamudulilayi. wọ́n wá ń pè é pé òkè wọn á dòfo. ọlọ́run rí mi. ètè ọ̀tá dòfo lórí gbogbo wa. ọ̀rọ̀ àníyàn mi àìsàn wọn. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo ní pàtàkì ọdún iléyá náà la fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí. ọ̀rọ̀ wa ò ní pọ̀ lórí ètò tòní. ká lè ráyè ṣe fàájì ká gbádùn ètò tèmi. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó mú wa rọ́dún yìí náà láyọ̀ àtàlàfíà. síbẹ̀síbẹ̀ bí mo kọ́ pọ́n bá yé. pàtàkì ọdún iléyá yìí náà ìmọ̀nàwó máa dún. òun ló mú kí ikọ̀ ọ̀rọ̀ ìṣítí ó máa nára màá dùn ló sì kàn wọ́n. ká fọ̀rọ̀ wá ẹrú ọlọ́run kan lẹ́nu wò. kálukú rẹ̀ àwọn náà yẹn pàtàkì ni wọ́n láwùjọ. lórí kálukú ló máa fi ta lẹ́jọ́. èèyàn pàtàkì làwọn náà jẹ́. ẹ̀kọ́ jìnnà. nínú ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn òdodo yìí náà afọ́ta mi ọ̀tá tó gbọ́ pé. ọlọ́run ti kọ́ pé káwọn náà rìn jìnnà nínú ẹ̀sìn. ohun tó jẹ mà ní. àwọn náà la fọ̀rọ̀ wá lẹ́nu wò pé kí ni pàtàkì ọdún iléyá. òjò àná fi sẹ́yìn rán. nǹkan tí wọ́n sọ nǹkan tí wọ́n bá àwọn èèyàn sọ òun náà ni mo fẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká gbọ́. ó sì fi kẹ́mi. láàrin ìṣẹ́jú belenja náà láàgbọ́ nǹkan tí wọ́n sọ. wà tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe. a fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. àgbéga fún ilé iṣẹ́ yín. wọ́n sì yànnàná ọdún iléyá. ẹ̀wọ̀n ní gbórúkọ. wọ́n yànnàná pàtàkì ọdún iléyá. lọ́rin àtàwọn tó. wọ́n sì gbà wá nímọ̀ràn. òun náà ni mo fẹ́ ká farabalẹ̀ ká gbọ́. mo ṣe wàhálà. ẹ dákun torí ọlọ́run ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ wádìí fi nǹkan lé kájọ gbádùn nǹkan tí ẹrú ọlọ́run nǹkan tán ní fún gbogbo wa. báwọn ṣiṣẹ́ máa ń tó kéré o. ẹ farabalẹ̀ fún ìṣẹ́jú belenja tá a fẹ́ lò lórí ètò yìí kájọ gbádùn. ọ̀rá nìyẹn mi. kọ́láwọlé ọlálẹ́yẹ solomon ẹ káàbọ̀ sórí ètò prince bólúdé adésínà michael ẹ káàbọ̀ sórí ètò. ó fi mí dára ire. a kú ọdún iléyá yìí. tó bí mo ṣe ń sọ lọ mo ní pàtàkì ọdún iléyá yìí àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa ọdún iléyá kí ni nǹkan tí wọ́n sọ òun náà ni mo fẹ́ jẹ́ kí afarabalẹ̀ ká gbọ́. Assalamu alaikum ẹ káàsán. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ káàsán mo kí gbogbo àwọn mùsùlùmí jákèjádò gbogbo àgbáńlá ayé àti gbogbo ibi tí wọ́n ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ wa ní dédé àdúgbò tá a wà yìí èmi náà ni ọmọ ìyá yín Abdulhakeem Azan Ọ̀yáwálé. ẹ ṣé Alhaji Abdulhakeem Azan Ọ̀yáwálé níbo ni ẹ ti ń bá wa sọ̀rọ̀. láti ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. bó lọ́dún iléyá ṣe ń lọ ń bẹ̀ yẹn.
alhamdulilayi rabbil alamin ìgbà tá a lọ sí Eid alhamdulilayi a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n jáde lọ́pọ̀ yàtọ̀ wá sí Eid tó sì ṣe àfihàn pé ọdún ti wà lóde tí gbogbo àwọn èèyàn tí wọ́n sì ń ṣe àjọyọ̀ lẹ́yìn ìgbà tá a kí ìran ọ̀rọ̀ yẹn tán ti ṣe náfìlà méjì tó yẹ ká yàn àwọn bàbá imam wọ́n ka útúbà wọ́n sì gba gbogbo àwọn mùsùlùmí níyànjú jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú Iléṣà àti gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà lápapọ̀ àti gbogbo àgbáńlá ayé wọ́n rọ̀ wá pé ká sọdún níwọ̀ntúnwọ̀nsí ó fi hàn yí pé ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀nyàn ló wá sí ìdí a sì ti rí àmì rẹ̀ pé ọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún iléyá kò sì wà níta. ọ̀dà ẹ ṣeun aláàjì fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ yín nílé àti àwọn ọmọ kékeré tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ní òde ìsìn tí wọn ò mọ pàtàkì ọdún iléyá ìjẹ́ lè bá wa yànnàná fáwọn èèyàn wa díẹ̀ àbí kẹkàn sọ níwọ̀nba kékeré kí ni pàtàkì ọdún iléyá. ẹ ṣeun olóòtú ọdún iléyá ó fi ń sàmì pé fún àdéhùn láàrin ara wa sí ọlọ́run ọba àlékiọlá tó dá wa. ẹ rí ọdún iléyá ó jẹ́ ọdún pàtàkì tó jẹ́ ọdún ńlá tí àwa mùsùlùmí máa ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún lẹ́yìn tí a bá ti gba àwẹ̀ Ramadan tán. lẹ́ẹ̀kan lọ́dún. tábàwá wo nǹkan tó bí ọdún iléyá ó pọ̀ tó fi jẹ́ pé ànábì wa Ibrahim sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé ojú ọmọ pọ́n àti ìyàwó wọn náà tí wọ́n sì ti da àgbàlagbà tí wọ́n ti darúgbó ṣùgbọ́n ànábì Ibrahim wá alayhi salatu wasalam ó wá dà níyà síwájú Ọlọ́run ọba pé ogbó ti dé wá tẹ́wọ́ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba pé tí Ọlọ́run ọba àlekẹ́lá tó bá lè yọ̀ǹda ọmọ kan fóun òun sì fi ṣe ìjọsìn fún ìrẹ́ Ọlọ́run ọba. ẹ wá rí ànábì Ibrahim sallallahu alaihi wasallam àwọn kan sọ lórí ahọ́n ni ṣùgbọ́n ṣe mọ̀ Ọlọ́run ọba kò mọ eré kò sì máa wádà. níwọ̀n ìgbà tó jẹ́ pé gbogbo àná la máa ń ṣàdéhùn láàrin ara wa ọ̀pọ̀lọpọ̀ ọkọ ni ó ṣàdéhùn láàrin ìyàwó rẹ̀ pé àti máa bọ̀ máa bọ̀ ra sọ́bọ̀ á ṣàdéhùn fáwọn ọmọ wa àti máa bọ̀ máa bẹ̀ ra bisikíìtì bọ̀. tó jẹ́ pé àwọn wọ̀nyí ibẹ̀ lọ́kàn wọn máa wà tó wá jẹ́ pé nígbà tí wọ́n bá dé tá bá délé padà tí wọn ò wá tí ọmọ wa á rí pé yóò máa wọ́wọ́ wa àbí ìyàwó wa á rí ọwọ́ wa pé nígbà bá tú ẹrù wa pé bóyá á mú nǹkan káàkiri wa gan ká tún wò láàrin ara wa síra wa wípé àdéhùn yìí ìjà mú un ṣe láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ tábà wò náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ ni yóò promise ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ̀ wípé tó bá di ìparí ọdún àbí ìparí oṣù máa ṣe nǹkan báyìí fún ọ tó sì jẹ́ pé ẹ̀mí ẹni yẹn ó ti wà ń bẹ̀ fẹ́mọ̀ eléyìí ni ó mú Ọlọ́run ọba lọ́kàn pé Ànábì Ibrahim sallallahu alaihi wasallam kọ́ gbàgbé ìjẹ́ rẹ̀ ìlérí tó ṣe pẹ̀lú èmi Ọlọ́run ọba nígbà tí Ànábì Ismail tó ń bí tọ́lọ́ máa jogún ọmọ fún wọn tí Ànábì Ibrahim wá ṣe alhamdulilayi pé ọmọ tó dáa ni tó sì tún jẹ́ ọkùnrin ọmọ yẹn wá ń dàgbà ṣùgbọ́n Ànábì Ibrahim ti gbàgbé ẹ̀jẹ̀ tó jẹ́ ṣùgbọ́n Ọlọ́run bá sì fi sí inú ìpamọ́ tó fi jẹ́ pé nígbà tí ọmọ yẹn wá mature Ọlọ́run wá fi ọwọ́ ó wá jẹ́ kí Ànábì Ibrahim ó sùn kó lálàá Màláíkà Jibril alayhi salatu wasalam ó wá yọ sí lójú oorun sọ̀rọ̀ gbàgbé ẹ̀jẹ̀ rẹ̀ àdéhùn tó bóun Ọlọ́run ọba ṣe wípé tọ́mọ ẹ̀ tó bá ti tó àkókò ó fi jọ́sìn fún wọn Ọlọ́run ọba. eléyìí ni Ànábì Ibrahim wá alayhi salatu wasalam wá ṣèrántí ló wá bá ọmọ náà sọ̀rọ̀ ọmọ náà ní pé ìrẹ́ náà bàbá mi tí Ọlọ́run bá ti pọ́ láṣẹ pé nǹkan báyìí òun ó sì juwọ́ ju sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba náà tó sì jẹ́ pé ó sì bá òun náà ló ní sùúrù. eléyìí ni ó wá sàmì iléyá tá à ń ṣe lé nìdí bíi pé wọ́n fi wá mú Ànábì Ismail lọ sí ààyè láti lọ fi jọ́sìn fún Ọlọ́run ọba láti lọ dúnbú rẹ̀ fún Ọlọ́run ọba ṣùgbọ́n nígbà tí wọ́n dé ààyè náà ẹ rí
ọ̀rọ̀ tó pọ̀ ń bẹ́ẹ̀ náà nígbà tán jáde náà wọ́n ti fi ẹgbẹ́ anabi Ismail lélẹ̀ tán tí ojú ń ro bàbá ojú sì ń ro ọmọ náà anabi Ismail wá sọ pé bàbá mi fi aṣọ rẹ kó fi dì mí lójú tó bá ń wojú mi àná ọmọ sí ọ tèmi náà bá ń wojú àná ọmọ sí mi tó sì wá jẹ́ pé eléyìí ni anabi Ibrahim ṣe tí ó fi aṣọ di ọmọ náà lójú ṣùgbọ́n Ọlọ́run wá pa anabi màlẹ́kà Jibril láṣẹ pé tọ́ ìwọ màlẹ́kà Jibril àgbò funfun kan bẹ́ẹ̀ nínú ọgbà àlìjẹ́nnà lọ mú kan nú àwọn àgbò náà ẹ rí àgbò méjèèjì tó tún wà bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí àwọn àfà bí wọ́n ṣe fi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé àgbò méjèèjì náà ìṣe pé wọ́n déédéé wà ń bẹ̀ ẹ rí bí wọ́n ṣe wà ń bẹ̀ tó ìyẹn ni pé àwọn ẹ̀kọ́ pọ̀ tí ọdún Iléyá kọ́ wa bí a ṣe wà yìí ká máa ṣàdúrà fún ara wa ó ṣe pàtàkì tá a bá ṣe rẹ tó ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ wa káà náà sàmì àgbò méjèèjì náà àwọn àǹfààní pé ìkan máa ń ṣàdúrà pé ká má ti jọ ń rìn lọ́dọ̀ ń jẹ kókó inú ọgbà àlìjẹ́nnà ìkan sọ pé ọ̀rẹ́ mi ò rí pé ibi tá a wà yìí ó tutù ó dáa ó rẹwà ọlọ́mọdé alápadà sí burúkú lẹ́yìn ṣàdúrà bẹ́ẹ̀ ìkejì náà wá sọ pé àpadà sí burúkú wo ló tó fẹ́ dé bá wa ń bí ṣùgbọ́n eléyìí tó wá tí kì í wá ṣàdúrà nínú àgbò náà ni Ọlọ́run bá wá pa màlẹ́kà Jibril láti pé lọ́mú anabi Ibrahim alayhi salatu wa salam ọbẹ̀ tó mú tó fẹ́ fi dún ọmọ nǹkan gbọ́dọ̀ dúnbù rẹ o kó o sì fi àgbòrọ́pò fún bí eléyìí ṣe fa ìdí àgùntàn wa pa ọ̀dọ̀ ìyá ní lọ́nà bá wa fi dípò ọmọ tí àwọn bá dé mi tó fi jẹ́ pé ọdún Iléyá ó kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun bàbá sàdéhùn táwọn ọmọ ṣe. ẹ ṣeun Alhaji Abdulhakeem Ọ̀yáwálé kó tó di pé ẹ mọ̀ lọ kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ gba àwọn tó jẹ́ mùsùlùmí òdodo àti àwọn tí ì tiẹ̀ ṣe ẹlẹ́sìn mùsùlùmí náà kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ fún wa tí ẹ fẹ́ gbà wọ́n lápapọ̀. ẹ ṣeun ẹ rí jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ibi tí a ti ń gbọ́ ètò yìí alákọ̀ọ́kọ́ òun náà ní pé ká ní ìfaradà ká má kánjú ní ayé tá a wà yìí torí pé ànábì wa Ibrahim alayhi salatu wa salam kò kánjú ó ní ìfaradà lọ́pọ̀lọpọ̀ kò wá Ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run ọba ọmọ tí Ọlọ́run bá ní máa ṣe nǹkan fún ẹ̀dá bẹ́ẹ̀ náà sì tún ní àdéhùn tá a bá ṣe pẹ̀lú Ọlọ́run ọba kásíkà rẹ̀ tá a bá ṣe pẹ̀lú ìyàwó wa kásíkà rẹ̀ àdéhùn tí ìyàwó ṣe pẹ̀lú ọkọ kó síkà rẹ̀ àdéhùn tí tá a bá ṣe pẹ̀lú àwọn ọmọ pẹ̀lú àwọn ẹbí pẹ̀lú àwọn ará pẹ̀lú àwọn ọ̀rẹ́ pẹ̀lú gbogbo ẹni kásíkà rẹ̀ àdéhùn tí ààrẹ orílẹ̀-èdè wa tó ṣe fún wa gbogbo àgbáńláyé kí wọ́n síkà rẹ̀ àdéhùn tí gómìnà ṣe fún àwọn èèyàn rẹ̀ kó síkà rẹ̀ àdéhùn tí alága ìjọba ìbílẹ̀ àti gbogbo àwọn olórí kọ̀ọ̀kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn èèyàn wọn. kódà àdéhùn tí pírẹsidẹ́ǹtì ìlú gan tó ṣe fáwọn èèyàn rẹ̀ kó mú un ṣe. bẹ́ẹ̀ ni àdéhùn tí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè náà ṣe àdéhùn tí ọba ìlú ṣe kan síkà rẹ̀. kó mú un ṣe. kárí pé a síkà àdéhùn tá a bá ṣe láàrin ara wa ká sì ní ìfaradà pẹ̀lú gbogbo ìṣòro tó bá dé bẹ́ẹ̀ dá ní ayé bí àwa lọ gbọ́ àwọn mùsùlùmí ká sọdún níwọ̀ntúnwọ̀nsí kí a mọ̀ mu àmupara ká mọ̀ mu ọtí àgbọ̀dọ̀ mu ọtí líle o ká mọ̀ jẹ àjẹjù oúnjẹ ẹlẹ́rìndòdò ká mọ̀ mu lámujù oúnjẹ tá a jẹ ká mọ̀ jẹran lájẹjù ká mọ̀ sì jẹun lájẹjù ká jẹ gbogbo níwọ̀ntúnwọ̀nsí torí pé ọdún ọ̀pọ̀ lẹ́yìn ìgbà tí a bá tún sọdún tán ọlọ́ba yóò gbàdúrà wá ṣáà. ẹ ṣeun Alhaji Abdulhakeem Ọ̀yáwálé ẹ ṣeun tí àpèyìn tẹ́ ẹ jẹ́ wa ẹ ṣe àdúpẹ́ a ṣe ẹ̀mí wa ṣọ̀pọ̀ ọdún láyé yóò sì tún ṣe ẹ̀mí pẹ̀lú ògo Ọlọ́run ọba. tó ẹ̀yin èèyàn mi tẹ̀ ń gbọ́ mi lé ohun Alhaji wa Abdulhakeem Ọ̀yáwálé òun náà lẹ́gbọ́n òun tí wọ́n bá wa sọ̀rọ̀ lórí pàtàkì ọdún Iléyá kí ló yẹ ká ṣe ní àsìkò ọdún Iléyá kí ni ò yẹ ká ṣe gbogbo ẹ̀ náà láti gbọ́ ní fẹ́rẹ́jógí lẹ́nu àwọn Alhaji wa Abdulhakeem Ọ̀yáwálé. ènìyàn bí torí ó sì fi jẹ́jì òfin mi dára ire làbámọ̀. Ọlọ́run jọ̀wọ́ ọwọ́ ayé má jẹ́ kó bá mi. Isaac Adégbènrò ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kú Iléyá àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀ Babalẹ̀yẹ ẹ ṣé mo dúpẹ́ Monte Carlo Gbénga ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kú ọdún Iléyá náà. Arẹwà
Baltimore láfúnkì barikade sàlẹ̀ ẹ káàbọ̀ sórí ètò náà ẹ ṣe àdúpẹ́ àrẹ̀mú Nathaniel ẹ káàbọ̀ sórí ètò sẹ́bà àfọ̀rí ẹ kú ọdún o. wípé sọ́lá wọn bá kó fà níyàn òun kò fi dá àwọn lẹ́jọ́. bàbá ọlọ́run rí mi ó sì rọ́kàn mi ó ráníyàn mi àti tí màmá tó bí mi sàníyàn. gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àti gbọ́ ìtumọ̀ ọdún iléyá àti gbọ́ ìdí tí wọ́n fi ń ṣe ọdún iléyá. ẹ̀yin nìyẹn àwa nìyẹn ọlọ́run rọ́kàn kó wa. ọlọ́run rí mi ó sì rọ́kàn. gbogbo nǹkan tí wọ́n ti kọ́ wa gbogbo nǹkan tá a gbọ́ náà ẹ jẹ́ ká mú lò. lásìkò ọdún iléyá náà ká nífẹ̀ẹ́ ara wa kì í ṣàsìkò ọdún iléyá nìkan. ó kọ́ wa pé ká nífẹ̀ẹ́ ara wa. ó kọ́ wa pé gbogbo àdéhùn tá a bá bára wa ṣe ká mọ̀ ọ́n múṣẹ. gẹ́gẹ́ bí ọlọ́run ọba mi ti mú àdéhùn tiẹ̀ ṣe lórí àwa ẹ̀dá. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àdéhùn tó ṣe lórí àwọn ẹ̀dá àjẹ́ náà ló múṣẹ. tó bá ṣe pẹ́yìn lè ra burú sí wa Ibrahima. ìmísílẹ̀ asa for example. ẹ jẹ́ ká fọkàn tó tọ́ ká fi sin ọlọ́run ọba. tó bá ṣe fún mi ni màá ṣe fún ẹni. gbogbo mùsùlùmí òdodo pátápátá jákèjádò gbogbo àgbálá yìí mi tẹ̀ tí ń gbòmí náà ni mo kí i lẹ́ẹ̀kan sí pé ẹ kú ọdún. àwa nìyẹn ọlọ́run rọ́kàn kó wa. èmi nìyẹn ẹ̀yin nìyẹn ọlọ́run rọ́kàn gbogbo wa náà. bẹ́ẹ̀ ni. owó flash ni ìyá rọbì sọmídò lówó rẹpẹtẹ. Alhaji Ibrahim Labaika náà lélẹ́yìí. ọmọ rẹ̀ gbogbo àjọ tí mo bá ń ṣe kó má wọ. ẹ má bínú eléyìí tí ẹ gbọ́ tán ẹ ní Alhaji Ibrahim Labaika eléyìí tẹ́ ẹ ń gbọ́ ẹ ní Alhaji Wasiu Káyọ̀dé. káyé má mọ pin nọ́mbà mi. Sodiq. rẹpẹtẹ káyé má mọ pin nọ́mbà mi rárá. káyé má mọ pin nọ́mbà. ètò tèní. rẹpẹtẹ káyé má mọ pin. òun la pè ní ọ̀rọ̀ ìṣítí stroke iléyá special. àjọ ń sọdún iléyá náà ní abẹ́ mọ́. pàṣẹ ayọ̀ pàṣẹ ìdùnnú pàṣẹ ohun mèremère nínú ayé mi Ọlọ́run. Alhaji Wasiu Káyọ̀dé Sodiq rèé nínú àwọn tí wọ́n pè ní pàṣẹ ayọ̀ olórin islamic ìjà àwọn olórin islam náà ni. pàṣẹ ayọ̀ pàṣẹ ìdùnnú Ọlọ́run pàṣẹ ohun. Ọlọ́run ọba pàṣẹ ayọ̀ kó pàṣẹ ìdùnnú sínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. ṣé ẹ mọ̀ tó bọ́lá ọba mi ìdùnnú bá pàṣẹ ayọ̀ sínú ayé wa. wàláì tàlà kò sí ṣòro kankan tó lè bẹ́ẹ̀ dá. pàṣẹ àṣeyọrí. ẹ̀dá ọmọ borí rẹ̀ ni. pàápàá tọ́lọ́run bá wá pàṣẹ àṣeyọrí sínú ayé ẹ̀dá. pàṣẹ gbogbo ohunkóhun tó bá dáwọ́lé. pàṣẹ àlàáfíà. yóò mọ̀ láṣeyọrí náà ni. ìyanu tuntun ní. bọ́lọ́run bá wá pàṣẹ ìbùkún sínú ayé oníkálukú. àmúbọ̀ ti dókun. wàláì ìbùkún ó kàn mọ́ wá látòkè ni. àṣeyọrí fèrèdè wàá pàṣẹ. kò sí nǹkan tó jà ṣe ìrí mọ́. nínú ayé mi ní kíá. ká ti ṣẹ́ bí ẹni ká máa jẹ̀jẹ̀ ìrírí. wàláì kò sínú ayé onítọ̀hún mọ́. bọ́lá ọba mi ìjọba bá ti pàṣẹ ayọ̀ pàṣẹ ìdùnnú sínú ayé wa náà ni. kò sí ohun tó ò lè ṣe. òun ni mo fi sọ wípé ẹja súnmọ́ lọ́wọ́n ọba. tí mọ́tò yẹn bá yọnu. bẹ́ẹ̀ gẹ́gẹ́. ọ̀rọ̀ ìṣítí tòní náà nìyẹn. níwájú Ọlọ́run. wọn bẹ́ẹ̀ ń gbádùn ìbò ìbò tí ń gbádùn sìgá lọ́wọ́n ọba náà ni kì í ṣàwá. Ya Rabbi ni mo fi ń ké pé ọ́ pẹ̀lú onígbé lójú. mo ti fàdúrà kan lẹ̀kùn wáìtì dákun sílẹ̀kùn èyí tó ṣí kó má ti mọ adẹ́tẹ̀ tó ló ń fẹ́. àfàdúrà kanlẹ̀kùn èyí tó ti ṣí kó mọ́ tì mọ́ ò lọ́la wáìdù. lẹ́tà ayọ̀ nínú ọdún tuntun bẹ̀rẹ̀ sí ayọ̀ bá. èmi náà fẹ́ dé sí ayọ̀ nínú ọdún tuntun o. nínú ayé mi. kí n gba lẹ́tà ayọ̀. bí wọ́n bá pè mí mọ́ bọ̀ lamẹ́ríkà kí n wá ṣe MC ṣẹ̀fẹ̀ mọ̀ pé lẹ́tà ayọ̀ kan náà nù. tí ó lòdì tí ó làkọ wà láyé. wọ́n sá fún mi visa. kòkòrò tí mo wí. wọ́n sì fún mi lówó náà pẹ̀lú rẹ̀. bímọ alọ́bọ̀ lọ́hùn. àǹtí mi ti bẹ ń Jámánì bẹ́ẹ̀ bá pè mí mọ́ bọ̀ wá ṣe MC ní Jámánì náà ṣe mọ̀ pé. àlòhùn wípé. àṣẹ ayọ̀ kan náà nìyẹn. kó lọ́mọ lé sára ìjà. lẹ́tà ayọ̀ kan náà nìyẹn. tàbí sórí ilé.
ẹ sì fún mi lówó náà pẹ̀lú rẹ̀ kì í sọ̀fẹ́ o àbẹ́ mu. iṣẹ́ mùjísà tuntun nínú ayé mi. kọ́nà ọba kó pàṣẹ mùjísà tuntun nínú ayé wa. lẹ́yìn tó bá mọ létán. ọ̀rọ̀ ìṣítí tòní nìyẹn tí mo pè ní iléyá special. lọ́pàá kòkòrò tọ́wọ́ ẹ̀ bá ti bá ara mi yóò pa tata yóò pè ṣinṣin yóò pa labalábá àwa lọ bọ́ lọ́hùn á ní mo ti iṣẹ́ tó ràn mí àlà àwa fún láyà ilé kó lọ máa wí ipò ilé tó kọ́ fòdìdí ogún. ètò yìí ni mo ṣe fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí òdodo lápapọ̀ jákèjádò ayé. amúrúgbó ìsáradà ṣe àrùn àyàkú láláwù. ọlọ́run bàbá ti náà wa náà làwa ń ṣe. yàrá bí pàṣẹ. àwa ò bínú ẹnìkan. apàṣẹ dáhùn sọ. bẹ́ẹ̀ nìkan bínú àwa ò mọ̀. ọba rere. ẹni kí n mọ̀ bọ̀ ní Jámánì. kò sí wàhálà ẹ̀ sẹ́ǹdì owó ọkọ̀. tó bá tún lé náà wò labalábá tó pa síbẹ̀ ara. ẹ̀ sẹ́ǹdì owó ọkọ̀ ẹ̀ sẹ́ǹdì invitation. ìṣe tó pa síbẹ̀ jọmọ́. ìyún làálọ̀ rèé fi gba visa. ata tó pa síbẹ̀. kẹ́ ẹ tó ṣẹ́jú pẹ́rẹ́. kí lorúkọ kò. mo ti wà ní Munich lọ́dọ̀ yín náà lọ́hùn. mo ń fàsìkò yìí tọrọ fáwọn tí ń bẹ lọ́hùn ọlá kòkòrò agbọ́n. Alhaji Wasiu Káyọ̀dé náà ní ń ṣàdúrà fún wa. kọ́nà yọ̀ǹda mọ̀ fún wọn wá pàṣẹ àjà ìbà tuntun nínú ayé mi. àṣẹ ayọ̀ àṣẹ ìdùnnú àṣẹ ohun mèremère nínú ayé mi. Ọlọ́run bá pàṣẹ ayọ̀ pàṣẹ ìdùnnú pàṣẹ ohun mèremère nínú ayé wa. àṣẹ ohun mèremère nínú ayé mi. ọlọ́lá pàṣẹ ohun àgbàyanu. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló jíǹjíǹ jẹ́ ayé. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló jí tí wọn ò rí bá ti ṣe bẹ́ẹ̀ ni wọn ò rọ́nà gbégbà kí ló fà á ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ àbíbò ni. ronú gbogbo mú mi ní òdodo ibi tí a ń lọ ibi tí a ó fà bọ̀ sí. ẹ jẹ́ ká ronú gbogbo mú mi ní òdodo ibi tí a ń lọ ibi tí a ó fà bọ̀ sí. wọ́n ní ẹ jẹ́ ká ronú ibi tá à ń lọ ibi tá à ń fà bọ̀ sí. sẹ́ni ká mọ lóhùn lọ́kàn pé kò lórogún ọba mi ọlọ́ba kan. àkọ́kọ́ iṣẹ́ ní ká mọ lóhùn lọ́kàn pé kò lórogún. èyí ni mo fi ń kí yín wípé ẹ jẹ́ ká. ẹ kú ọdún náà ẹ kún yèdú ẹ̀mí wa ó ṣọ̀pọ̀ láyọ̀ àtàlàfíà. ìwọ bàbá jọ̀wọ́ mú wa mẹ́. nínú owó nínú ọlá ẹ jẹ́ nínú ayọ̀ gbogbo nínú àlàáfíà mo pè nínú ọrọ̀ máa jọ̀wọ́ mú. nínú àìkú balẹ̀ ọ̀rọ̀ kọ́lọ̀ ọba àmì ìdò aláwòrán àbí kó jogún rẹ̀ fún gbogbo wa. ìwà àtẹ̀sìn ìyẹn ló kú ẹ̀ kú ẹ̀sìn àti wa ìyẹn lálóbó bá lọ. àbí kí ló kù tẹ́dà fẹ́ ṣe láyé. ìwà àtẹ̀sìn ìyẹn ló kú ẹ̀ kú lẹ́yìn ká ṣiṣẹ́ dédé ká hùwà dédé ìyẹn lálóbó bá lọ. ká sì sin ọlọ́run ọba mi kò sí nǹkan mi. káyọ̀ sàkà owó kò kẹta lẹ́sìn. inú mo fi sọ pé lọ́la aláhùláwọ̀lá kò àjà ilá àbílá ẹ̀lẹ́yìn àṣẹ. kò sọ́gbọ́n kan káyọ̀ sàkà owó kò sóògùn kan kẹta lẹ́sìn wa ni. kò sí mọ̀ràn kan ẹ jọ̀wọ́ má gbàgbé tó ju tọlọ́run ọba mi àláwòrán lọ. sàkà kò sílẹ̀ tó borí tọlọ́run ọba mi àláwòrán bí. wa ni kò bá rí jẹ jọ. ẹyan sàká àlàyé ni táwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà ń pè ní ìdá mẹ́wàá. ló kú ẹ̀ kú ẹ̀sìn àti wa ìyẹn lálóbó bá. tó èyí náà ni mo fi ṣèdágbére lórí ètò tòní. yá àyíwálẹ̀ dínà mọ̀nù. ẹ ṣeun ṣeun oníyànṣe kò sí àbùkà. ọlọ́bà ẹ̀ ṣe alẹ́ lè dínà mí. ẹ̀yin tẹ́ ẹ sì bá wa jẹ́ náà làálàkùn gbogbo yín ni mo kí. èyí tó sì kẹrin làwẹ̀ rọmọdánà o bó bàbá ẹ̀ láyé ìgbàwẹ̀ rọmọdánà kò pé. èyí tó sì kẹrin làwẹ̀ rọmọdánà o bó bàbá ẹ̀ láyé ìgbàwẹ̀ rọmọdánà kò pé. ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí tó máa ń wá sí etí gbọ̀yìn ní aago mẹ́ta ọ̀sán ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ tí a mọ̀ sí ọjọ́ ajé Monday. àtẹ̀sìn ìyẹn ló kú ẹ̀ kú ẹ̀sìn àti wa ìyẹn. lágbára ọlọ́run lọ́jọ́ mẹ́jọ
àátú ọkọ̀ ètò yìí ní ọwọ́ aago 6 ìrọ̀lẹ́ lálẹ́. òun ló gbọ́dọ̀ sí ìkẹyìn o ká nílé olúwa ká lọ sásábà mẹ́rìnwá ká lọ sọ òkú. àwọn kan sọ wọ́n ní ká mọ̀ ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́. ọmọ ni a ṣe tọ́ ni mo sá. wọ́n lásìkò tí oníkálukú ti wà nílé náà nù. ni a ṣe tọ́ ni o. kẹlẹ́ ráyè gbádùn ètò kẹlẹ́ ráyè jẹ gbádùn ètò náà. a ṣe tọ́ ni mo sá. pẹ̀lú ògo ọlọ́run á sọ di ọwọ́ ìrọ̀lẹ́ bí aago 6 Nigerian time. o ẹni ẹ̀kọ́ mà ni a ṣe tọ́ ni mo sá. àmọ́ ṣe kọ́lọ́ ọba àmì ìdùá fún wa ṣe náà ni. ti sá fún ẹ mo sá fún bàbá. èyí ni mo ń sọ pé wọ́n adọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run. ọmọ ni a ṣe tọ́ ni mo sá. ẹ jí sí dédé agogo 6 lọ́wọ́ ìrọ̀lẹ́. sá fún ẹ. lọ́dọ̀ yín lọ́hùn níbẹ̀ náà láti ṣètò yìí. ẹni ẹ̀kọ́ mà ni a ṣe tọ́ ni mo sá. oníyanṣẹ́ ọlọ́bẹ̀ẹ́ṣẹ́ ẹ̀ tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ kú fẹ́. sírí mú mi ní. wà ìṣtà aláàárọ̀ sùn ṣe ibà. ó ṣe bíi kí n mọ̀ tí ì lọ. ó ṣe bíi ká mọ̀ ṣe fàájì lọ. rọ́bì ṣe. àmọ́ wọ́n ti ń ṣẹ́jú sí mi ní yàrá àgọ́dọ̀ lọ́hùn. wọ́n ní la sírí mú mi ní. wà ìṣtà. sẹ́mọ̀ tó kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí ìlú òpin àfọlọ́ ọlọ́run ọba àmì ìdùá. òbí tó wá ikọ̀ rọ́bì ṣe kìíyà. èmi wọ́n ní la sírí mú mi ní. tó oníyanṣẹ́ ọlọ́bẹ̀ẹ́ṣẹ́ mu ìsọ lẹ́ẹ̀kan. rọ́ọ̀ sùn ṣe ibà. ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ ṣe. mú àpò. ẹ kú fẹ́ wa. wá ikọ̀ mi bá ti kúrò lórí ètò yìí ẹ dákun torí ọlọ́run ẹ ṣí ìní wọn. ètò yìí ẹ ṣí àìsórí wọ́ọ̀lù. aláàárọ̀. ẹ ṣí àìsórí wọ́ọ̀lù yín káwọn èèyàn rí. àmú àpò bí tó wá ikọ̀. àwọn kan ní ká dákun torí ọlọ́run ká dúró díẹ̀ lórí ètò. iṣẹ́ kìíyà. àlàáfíà ọlọ́run ìbùkún àkókò ìgbà wa náà ni níyà. bàbá rẹni so nígbọ̀wọ́ rẹ̀ mo bá yí pé. kò sí wàhálà àmọ́ ṣe jù bẹ́ẹ̀ bá ṣe fẹ́ náà lọ. láṣìírí mú. bẹ́ẹ̀ ni àmọ́ ṣe ní wákàtí méjì náà kò sí ọ̀rọ̀. aláàárọ̀ sùn ṣe ibà. wàlá mú. fẹ́yìn tẹ̀lẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí. bí n bá ti ṣe tán ẹ mọ̀ rí wò lórí YouTube ẹ sì rí wò náà lórí wọ́ọ̀lù mi ní Facebook. ẹ ṣíà ẹ̀ fáwọn èèyàn yín náà káwọn tí ò rí náà kí wọ́n gbádùn ètò yìí kí wọ́n mọ̀ pé nǹkan bẹ tí wọ́n pè ní ọ̀rọ̀ ìṣítí. àwa lẹgbẹ́ ẹgbẹ́ o. Prince Kenny Pedro àwa la. ẹ káàbọ̀ ẹ ṣeun ẹ kú ọdún iléyá. láyìn àwa la pèdè bí ẹni jésù gan. àwa la pèdè bí ẹni jẹṣu bẹ́ẹ̀ náà ni. àwa ní sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá mi fi rán. ọmọ lójú Olódùmarè yín rèé tí mò ń fi ọ̀rọ̀ tí mo fi ń ṣe ìṣítí fọmọ aráyé. etí tí a sì fi ń gbọ́ mi náà ò ní di pẹ̀ láṣẹ Ìdùmarè. ẹ pàdé mi lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba ní dédé agogo 6 ìrọ̀lẹ́ nítorí orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni. wọ́n rọrùn àìrò tẹ́lẹ̀ nítorí owó. àgbẹ̀ ṣetán agbére ilé àlùkò ṣetán àlùkò ilé ìkọsùn lékeleke èmi ṣetán báyìí mo rí ilé ìkẹfùn náà ni. ìyẹn kò tún dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba. wọ́n dẹ́ni àgbẹ̀ pa. kí n mọ forí Alhaji Ibrahim Labaika kí n mọ fi ṣètàgbére lórí ètò. Olúwa ara mi ẹ jẹ́ ká mú sùúrù ká sáré kò pé ká lò ó kárí bẹ̀rẹ̀ bí ẹni tí kò gbádùn kárí bẹ̀rẹ̀ bí alákan odò kárí bẹ̀rẹ̀ bí ẹni tí kò jẹun sùn ìwé ká tó sí kádàrá ti tẹ́lẹ̀ ìní ìmọ̀lẹ́lá sí rẹ̀ fún mi. tó ó dàbọ̀.